òjòjò ìṣòwò kọ́mọ̀lì nájà òjòjò ìṣògùn kòkó larọ tá le àkàndọ́ra ògùngùn ló kọ́ mi mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ìmìtẹ́ ti láǹfààní láti máa wò wá ní wákàtí ọ̀wọ̀ yìí ojú abẹ náà lètò yìí ń jẹ́ ètò lójú abẹ ṣé gbàgbé ọ̀kan ọ̀jọ̀kan ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn tó jáde lónìí àwọn kan ń bẹ tá a wò ó wípé ó tọ́ láti pẹ̀kẹ́lù lára rẹ̀ náà ni ti àwọn dókítà tí wọ́n múra láti dáṣẹ́ sílẹ̀ àbí ká tiẹ̀ sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìdáṣẹ́sílẹ̀ ìkìlọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń gbọ́ àwa méjì náà lájọ ń ṣètò yìí èmi àti ẹnìkejì mi. Olútáyọ̀ Fáṣínà ló kọ tí mo jẹ́ mo kí yín ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí. gẹ́gẹ́ mo sọ akínyín káàbọ̀ padà ní ọ̀gbẹ́ni Olútáyọ̀ Fáṣínà àwọn resident doctors wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí wọ́n pè ní warning strike. ìfèrè ọmọ mọ́ni létí lónìí fún ìjọba àpapọ̀. tá a bá dẹ̀ wá wò ó mi ò rò pé a rí wọn bú dàbí alára torí pé wọ́n ti ń fún ìjọba àpapọ̀ ní àsìkò àti gbèdéke sẹ́yìn ó ti ń tó bí ẹ̀ẹ̀mejì mẹ́ta tá a bá wá kìyàn nílọ̀ a ṣe báyìí o tẹ́ ẹ̀ bá ṣe báyìí o tó ń tọ́ wọn ò bá dààyàn lóhùn àkọ́kọ́ bí ìgbà tó jẹ́ pé olùtọ̀ ń nígbéraga pé kí ni ó ṣe kààyàn kan nìyẹn ni mo fẹ́ lè sọ wípé ó fa ìyanṣẹ́lódì yìí tá a bá wá sọ pé àwọn dókítà yanṣẹ́lódì àkùdé ńláńlá ló máa mú bá ètò ìlera o. àkùdé ńlá ni kódà pẹ̀lú ìwádìí àwọn oníròyìn níbi tí a ti ń gbọ́ àbálọ́ bábọ̀ bí wọ́n ṣe ń fún alẹ́ sí i àwọn oníròyìn yóò fìdí ẹ̀ múlẹ̀ pé láwọn ilé ìwòsàn ìmọ̀ ìṣègùn òyìnbó tìjọba àpapọ̀ tìlú Ìlọrin ni o tìlú Èkó ni o àtàwọn tó lóko míì gbogbo ẹ̀dá paro ni ó ti mú kí ètò ìlera kó dẹnu kọlẹ̀ ìgbésẹ̀ àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó tó wà ní àyíká ilé ìwòsàn NAD akọ̀wé àpapọ̀ wọn dókítà Ọlọ́runníṣọlá Olúwaṣọlá Ọdúnbàkú ó pàṣẹ fún wọn torí ní ọjọ́bọ̀ lọ́jọ́ tọ́ọ̀sì ní ọjọ́ 11 ó sọ fún wọn pé ìpàdé tí wọ́n bá ṣe àwọn ò lọ sí ìpàdé àpapọ̀ àwọn ò retí èsì ìjọba wọ́n fún ìjọba kò ní ọjọ́ mẹ́wàá pé wọ́n tún extend 24 hours fún wákàtí 24 ká tó fi gbọ́ bẹ́yẹn ní awúfúnni kó tó dání àgbàjàkadì ni tí ètò ìlera tó bá dẹnu kọlẹ̀ ṣé n tó kọ́ ń yà mí lẹ́nu jù. wọ́n kọ́kọ́ fún ọlọ́jọ́ 21 kan tó fún ọlọ́jọ́ 10 kan tó fún 10 kan tó wá fi wákàtí 24 yìí ó ń yàtọ̀ díẹ̀ lábẹ́ ìjọba yìí ṣùgbọ́n kò tí ì sí àgídí táwọn adarí tí ìkọ́sètò ìlera wa tẹ́ ẹ bá wòye tí wọ́n ń yà sọ́tọ̀ fún ètò ìlera ẹnu ó yà yàn kí ni oníjọ́ yà lẹ́nu ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà òkè òkun náà ti ń gbà tọ́jú kódà bí etí lásán dun ẹlòmíì yóò délé Gẹ̀ẹ́sì ntàwọ̀ lọ mọ̀ra paracetamol tá a mọ̀ra yẹ tàbí tán mọ̀ sọ tá a mọ̀ kán sétí tàbí kákàrò yin ká fi mọ́ òwú òtútù ká ti bọ̀ etí àwọn òde lu òyìnbó náà ló jẹ́ pé ó péréte ní yà síbẹ̀. ló fi dàbí ẹni pé níjọba ní ilé ìwòsàn ìjọba ìpínlẹ̀ àbí ilé ìwòsàn ìjọba àpapọ̀ lásìkò yìí tó yẹ kó jẹ́ pé owó kékeré lẹ́ẹ̀ná owó ńlá làwa ń ná bẹ́ẹ̀ àdọ́gbọ́n gbowó ni wọ́n ń lò wọ́n máa kọ oríṣiríṣi oògùn tó wọ́n fún yín oríṣiríṣi nǹkan lẹ máa ṣe ìbọn bá fẹ́ ṣiṣẹ́ abẹ fún yín èyí lẹ ra gbogbo nǹkan tí wọ́n fi ṣiṣẹ́ abẹ. ó le jù kí ni ìsìlẹ̀ àwọn ìbéèrè táwọn ẹni ń béèrè àwọn owó àjẹmọ́nú tó yẹ kan ti san ní 2024 tí wọ́n san bẹ́ẹ̀ àwọn ẹ̀tọ́ tó jẹ́ owó oṣù bí ilé ìsìnká pé wọ́n gbé owó oṣù sókè nínú oṣù kejì ọdún yìí wọ́n ní àríyàsí ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fún wọn lóṣù kẹsàn-án wọn tí ì rí gbà. tó yẹ kán fi kún un tán gbà tẹ́lẹ̀ wọ́n sì rí gbà. wọ́n rí gbà. wọ́n tún ní àwọn ìgbáyégbádùn unresolved welfare issues pé àwọn ẹ̀tọ́ wa o kárí ayéwo lè gbẹdẹmukẹ́ o. kí ló yẹ kó wà nínú ilé ìwòsàn kó làyíká ilé ìwòsàn ṣe gbọ́dọ̀ rí. àti pé káwọn tó gba àwọn òṣìṣẹ́ míì kún wọn. ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwòsàn yìí làwọn dókítà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti kú òní wọ́n ti lọ ìlú èbó. tábàsì wà wò nísìnyí ìyanṣẹ́lódì àwọn kan ní pàṣẹ ògbò mọ́ lórí o. kílódé àwọn jọ sáré káwọn jà sáré. àwọn tó wà nílé ìwòsàn tí dókítà nílò láti yọjú sí lójoojúmọ́ tí wọ́n ti ń gbàtọ́jú lọ́wọ́lọ́wọ́ wọ́n ti ń gbàtọ́jú tẹ́lẹ̀ wọ́n wà lórí ìdùbúlẹ̀ àìsàn kò síbi tí wọ́n fẹ́ wọ́ wọn lọ kò síbi tí wọ́n fẹ́ gbé wọn lọ wọ́n sì wà ń bẹ̀ ó yẹ kí dókítà yọjú sí wọn lójoojúmọ́. àwọn tí wọ́n gbé gbàdìgbàdìgbà lójúmọ́ yìí náà tilẹ̀ mọ́ yìí. àwọn tó nílò ìtọ́jú pàjáwìrì gbogbo àwọn wọ̀nyí ni kíní yìí ló máa
ló máa ni yóò kó ń papá mọ́ra ni yóò dẹ̀ mú àkùdé bá ni yóò àfẹ́ẹ̀tì gan gidi. ẹ wá wò ó bí àṣà ìlóòótọ́ tó ti di agbádá àtẹ̀wò dídábùbà sọ́run àwọn aládúláwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe lódì yìí náà wọ́n ní ìbéèrè àtẹ̀tọ̀ tó dáa o. bẹ́ẹ̀ni. ẹ̀tọ́ wọn àti ìbéèrè wọn ò bójúmu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní ti dé ilé ìwòsàn aládàáni. bẹ́ẹ̀ni. ibẹ̀ ni wọ́n mọ̀ darí àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà lé oògùn tí wọ́n ní ilé ìta oògùn. ìta oògùn ibẹ̀ wọ́n mọ̀ darí àwọn. ibẹ̀ náà ni wọ́n kọ̀wé fún yín pé kẹ́ ẹ ti lọ rà á ẹni tí ò ní ó ní kọ́mítì ọgbà ń bẹ̀. gbogbo ẹni tí ò ní lọ́rẹ̀ tó ní. ọlọ́rẹ̀ tó ní gbogbo ń tó ṣẹlẹ̀ ẹ̀dọ̀ wọn darí wọn sí. bẹ́ẹ̀ni. ẹni tó yẹ kó jẹ́ pé bówó ìjọba gan tí wọ́n jẹ́ pé ẹgbẹ̀rún 10 ní ọ̀nà ó ti dẹgbẹ̀rún lọ́nà 100 báyìí. bẹ́ẹ̀ni. ìjọba lèmi ò bá rọ̀ láti fi kún lókun pẹ̀lú àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó yìí. kọ́bọ̀ wọn mọ̀ rí kó ọkọ̀ tìràn mọ́. wọ́n mọ̀ rí kó ọkọ̀ tìràn mọ́ wọ́n mọ̀ tipasẹ̀ eléyìí máa fi ìyàjà láàrin. àwọn náà ni wọ́n máa kùn sáwọn àwọn aláìsàn létí pé ẹ wo bí ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kẹ́ni yóò kọjá sẹ̀ ibi tẹ́ ẹ gbé lọ rèé tètè gbé lọ bí kan lè tètè bá ń tọ́jú ẹ̀. ṣùgbọ́n kí wọ́n mọ̀ aláǹfààní irú ẹ̀ kíjọba náà gbọ́rọ̀ tí wọ́n ń sọ àwọn owó àjẹmọ́nú wọn ẹ̀san àwọn àfikún owó oṣù wọn tẹ́ ti dán lọ́kùnrin tẹ́ ti buwọ́lù ẹ̀san àwọn ìgbàyégbádùn wọn tó jẹ́ tọ́ ẹ bójútó ìgbanisíṣẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀hún bó jẹ́ pé ààrẹ Tinubu ẹ rí i pé láìpẹ́ yìí ńlá rẹ ṣètò adójútòfò lẹ́ka ètò ìlera health insurance scheme ó ti wà tẹ́lẹ̀ wọ́n á fẹ́ kọjá lè jakọ̀kọ́ náà yẹ sáwọn tí wọ́n máa gbé kínní lórí náà kọ́ yìí bẹ́ẹ̀ni ọ̀pákùtẹ̀lẹ̀ ètò tẹ́ ẹ láfojúsùn rẹ̀ yìí káwọn ará ilé iléeṣẹ́ aládàáni iléeṣẹ́ ìjọba àwọn òṣìṣẹ́ ńbẹ̀ kí wọ́n láǹfààní sí adójútòfò lẹ́ka ètò ìlera bẹ́ẹ̀ni. nígbà táwọn dókítà tí wọ́n máa tọ́jú àwọn tẹ́ fẹ́ kí wọ́n ní adójútòfò yìí insurance ní health sector àwọn gan lára àwọn ò balẹ̀ nínú àwọn òdùn ibo ni ẹ̀tọ́ yóò ti kára lù lọ kíjọba kó gbájúmọ́ àwọn ojúṣe rẹ̀. àárọ̀ ìjọba àpapọ̀ náà ni. ìjọba àpapọ̀ lọ kàn jù mínísítà fẹ́tò ìlera àlèpàtè àwọn lọ̀rọ̀ ìgbèrú jù torí pé ẹni wá fi joyè àwòdì ó yẹ kó lè gbẹ́dì ẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́nu lọ́lọ́ yìí fáńfà DSS ní ń pe àwọn tọ́rọ̀ kàn ní resolve lójú náà ti jẹ́ kálàáfíà kó jọba ní tìbútò ilẹ̀ Nàìjíríà ṣé DSS ní ó tún pe àwọn dókítà náà dókítà ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ ètò ìlera ọ̀rọ̀ kan ó yẹ kí wọ́n ti forí okòó òun sọ ọdún torí pé àwọn yẹn gan ò nígbàgbọ́ nù wọn ni ẹni tó bá jẹ́ òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé adájọ́ má ṣe àsọ̀rọ̀ mọ́ yẹ tó bá sọnù wọ́n wá rí tẹ́ ẹ bá ṣàdéhùn fáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́ ẹ bá ń pè bẹ́ẹ̀ ṣe máa ṣe lẹ́ máa ṣe tẹ́ ẹ bá wí tẹ́ ẹ ṣe nu wọ́n máa gbà á gbọ́ kí bẹ́ẹ̀ wọn kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ bẹ́ẹ̀ kọ́. ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà lórílẹ̀‐èdè Nàìjíríà báwọn òṣìṣẹ́ tàbí ẹ̀ka ẹgbẹ́ òṣìṣẹ́ kan wọ́n máa ń sọ fún ìjọba pé àwọn yanṣẹ́lódì àwọn ẹ̀ka ìjọba kan máa ń gbìyànjú láti sọ wípé káwọn jọ ní àjọsọyépọ̀ àbájáde àjọsọyépọ̀ ni kì í wá sí ìmúṣẹ mọ́ ìyẹn ló máa ń bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nù àti retí rejúre mú àgbọ̀n gangan ọ̀dà o àfọyín ní gbèdéke àkókò báyìí kẹ́ẹ̀fì mú lè rí yín ṣẹ èmi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ síjọba àpapọ̀ tó fi jẹ́ pé bàbá fọ̀rọ̀ síbì kan lánàá kílẹ̀ ò tó mọ́ ó ti yí padà and again àwọn tí wọ́n wà ní ẹ̀ka yìí bíi mínísítà fẹ́tò ìlera òun ló yẹ kó jẹ́ agbẹnusọ fáwọn òṣìṣẹ́ ètò ìlera lọ́dọ̀ ìjọba àpapọ̀ ó yẹ kí ìjọba àpapọ̀ ó ní àwọn kan tí yóò mọ rí sí àwọn nǹkan yìí ó yẹ kí wọ́n ní owó tí yóò mọ dáhùn sáwọn ìbéèrè láàyè ọ̀tọ̀ ǹdẹ́ ni pé àwọn èèyàn yìí rí nǹkan kan parọ́ mọ́ pé ní ó jẹ́ káwọn iṣẹ́ àwọn déédéé àti pàápàá àwọn iṣẹ́ déédéé ẹ̀tọ́ tó yẹ kó jẹ́ tó àwọn ò rí gbà kò sẹ́ni tí yóò ṣe tí ò ní bọ́mọ jẹ́ ìjọba àpapọ̀ náà láàárọ̀ lórí eléyìí gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí bá kàn nínú ètò ìṣèjọba ẹ jẹ́ á rántí pé ẹni ó bá lè pàkúrọ̀ lójúgun kó má gbàgbé ọmọ ẹ̀ o lóòótọ́ ńlẹ̀ yín tó ti lítọ̀ kí nǹkan tó ha yín lára ẹ ti gbéra fò ó dòkè òkun àwa kan ń bẹ tá a láǹfààní tẹ́yìn ní ẹ máa ro tiwa náà o torí pé ẹ lè dálé ayé ara yín ṣe àwọn kan ní ó bá yín fọ mọ́tò àwọn kan ní ó bá yín dáná oúnjẹ àwọn kan ní ó bá yín ra nǹkan wá lọ́jà àwọn kan lẹ́rìnṣẹ́ àwọn kan ní ó tún lè ṣe tí wọn ò bá wà nínú ìlera tí wọ́n bá wà nínú àìsàn tàbárùn wà lára wọn tí wọn ò ló láǹfààní àti tọ́jú ẹ̀ ó ṣeé ṣe káwọn gan ó tiẹ̀ kó àwọn àrùn ìran àwọn ọmọ yín àwọn tí ń bá yín wẹ mọ́ àwọn tí ń bá yín dáná oúnjẹ tára tiwọn náà ò dẹ̀ gbé kankan láti pa bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ à ń rọ̀jọba àpapọ̀ ní orí ti àwọn resident doctor kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá wa rí sí ìbéèrè wọn
ọjọ́ 5 ni wọ́n láwọn fẹ́ fi kìlọ̀ fún ìjọba àpapọ̀ ntí ó sì bẹ̀rẹ̀ lónìí ntí wọ́n sì pàdánù láàrin ọjọ́ 5 kékeré kọ́ ntí máa ń bèèyàn nú nìyẹn ìjọba àpapọ̀ wọn á ní tí wọ́n bá daṣẹ́lẹ̀ lọ́jọ́ kan péré àwọn mọ̀ nǹkan táwọn fẹ́ pàdánù ntí àwọn tí ó wà ní hospital máa pàdánù kò tí ì sẹ́ni tó lè sọ ọlọ́run ní jẹ́ kára burú àwọn tí wọ́n wà nílé ìwòsàn ọlọ́run bá wa dì wọ́n mú ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ àdúrà ọ̀ràn ìgbésẹ̀ àti kásapá lọ́ràn akadọ́rọ̀ Awíkonko bí ẹnì kejì mi ò bá ní gbólóhùn kan tàbí méjì láti fi kún ṣé ká dágbére lábala ilé yìí adúpẹ́ fojú ìwòran yín ojú yín ò ní fọ́ títa ò ní rí lédè yín a tún padà bọ̀ lágbára Ọlọ́run ẹ ṣé pọ̀.